káàkiri. Ògbó ni. Alájà ọ̀la ẹ̀ ṣe dáadáa o. Lábí ìgbéra nìjẹ́ kan àánú ó ní ká mọ̀ ó ní apá kan ká dá kan sí. Àbẹ̀kọ́ àpẹ́ká mọ̀ lójú ṣáájú. Ojúṣàájú kí mo ṣe Àjọkẹ́ sọ wáìn wá bú mi ni ṣé mo ti jẹ̀bi pé mo rí ọmọ ojú ọmọ bọ̀sọ̀ ó sáré pé mò ń jáde ni kí n mo ṣe fún ọ. Àlàáfíà àwọn ọ̀dọ́ ni wa o àwọn ò lè ní ká mọ̀ tán ó kàn tó pé mi wá ni pé Buhari ò ní pé ká mọ̀ lójú ṣáájú Buhari sọ pé ká pín tọ́pa ni abẹ́ni ojú ṣáájú lẹ́nu pé. Ìyá kí n mo ṣe fún ọ tí mo fi sojú ṣáájú yóò sà lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ àbí. Ẹ̀jẹ̀ ni pé nígbà tẹ kọ̀ọ̀kan fáwọn èèyàn ládùúgbò ẹ wá ní o pẹ́pẹ́jẹ́ o tọ́mọ́ni lọ́dọ̀ èmi Àjọkẹ́ o ọmọkùnrin ó yẹ kó yí pàrọ̀. Àjọkẹ́ wọn ò pín nǹkan àwẹ̀ dọ́dọ̀ yín. Lọ́dọ̀ o wọ́n pín nǹkan àwẹ̀ lọ́dọ̀ wa o pín nǹkan àwẹ̀ lọ́dọ̀ èmi Àjọkẹ́ kí mo tẹ fún yín kí mo rà. Ọ̀sẹ̀ mi ò dáa mọ́ bínú ṣé èyí ò ní nǹkan àwẹ̀ àbí sórí mo ti ń lọ ibi program kan mo ń lọ mo rẹ̀ ti léètì already jẹ́ kí n lọ kí n dé àìdá kí n pè é lórí fóònù àbí kí n ní pé kọ́ mo wá gbé nǹkan àwẹ̀ fún ẹ tiẹ̀ fún ẹ màá tún wá dọ́bù nǹkan àwẹ̀ yẹn fún ẹ ṣé o ti gbọ́. ẹ ń bọ̀ mo ń bọ̀. ẹ má ṣe káyọ̀ ẹ má yẹ pé ọyí ta ìwọ ni lẹ́yìn náà. Àjọkẹ́ àwọn àdàrẹ́sà mọ̀ ń lè ní kí ló máa ń ṣe ẹ́ báyìí ná lórí fóònù mi kí n má gbé kọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. Ẹ o ọkọ ní mo bá wà ní pé kí n lọ́kùn ní píjọ ní pítà àwẹ̀ tèmi o ẹ mọ̀ ṣe dáadáa. Assalamu alaikum. Ẹ wo mo báyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ má bínú ìgbà tẹ́lẹ̀ pè mí lánàá yẹn ibi prógrámù kan náà ni mo máa wà ń gbà yẹn ẹ má bínú kódà bí mo ṣe tún wà ìgan mo tún ti lọ síbi prógrámù kan báyìí Ramadan lecture náà ni bẹ́ẹ̀ déètì wo lẹ pé prógrámù tọ̀dọ̀ yín yẹn náà 19. Àjọkẹ́ dúró mélòó ni àwẹ̀ máa dà lọ́ọ̀dì 19 yẹn náà wọ́n pè mí sí prógrámù kan bàdàn. Ọjọ́ yẹn gangan làwẹ̀ parí nílé lọ. Kí ló dé tẹ́ wá fi Ramadan lecture fi ń sí ọjọ́ tí àwẹ̀ máa parí àwẹ̀ tí ì parí lọ́jọ́ yẹn 28 làwẹ̀ máa dà kò sí ọ̀nà kò sí problem Ọlọ́run á fún wa ṣe àtúnwò a máa fáwọn èèyàn lẹ́bùn a máa fáwọn èèyàn lẹ́bùn kọ́lọ̀ fún wa ṣe. Àjọkẹ́ ó gbààwẹ̀ ni. Èmi kì í já nípa àwẹ̀ mo pa àwẹ̀. Àwọn ọjọ́ tó ò nírun ni ò jẹ́ kó mọ iye táwẹ̀ dà lónìí. Àyájà gbogbo yín bẹ́ẹ̀ ẹnu bí ìjẹta ìjàrún àti ìjẹfà ọjọ́ ẹ̀pá ẹ̀ ló dàrí mọ́ mi lójú ẹ pẹ́ mi nú o. Ṣé wá nǹkan gbogbo àwẹ̀ ló ní pé mi ò ní gbà o ó ní ìjẹ́ pé bóyá mo lójú kòkòrò àbí mo mọ́ tọrọ jẹ o. Mílíìkì ni mo ti mu kíkì nìkan rí pé mo rò ní ẹ má mọye mílíìkì ni mo ti rà nínú àwẹ̀ yìí àánú mi ò tẹ̀yìn. Àjọkẹ́jọkẹ́ sọ wá rí pọ́lọ́ yẹn sọba alábòsí bá tó dé ìta ìdóyìn tó bẹ̀rẹ̀ sí ní mú mi bú sọ àwọn aláwẹ̀ gangan òun làwa ń pín nǹkan fún kì í ṣe bí irú ìwọ tó gbàwẹ̀ àṣọ òtí ẹ̀ gbàwẹ̀ ló wá sọ fún mi pé tó bá wá di ẹ̀yìn àwẹ̀ so ti gbọ́ àwọn ẹ̀bùn tó yẹ ká fún ẹ̀yin tẹ́ gbàwẹ̀ lẹ́yìn àwẹ̀ á mọ̀ fún ọ ṣùgbọ́n nínú àwẹ̀ yìí o àwọn tó sì ń gbàwẹ̀ tá àti ìfún ní nǹkan àwẹ̀ wọ́n pọ̀ jaburata. Mo pa pẹ́. Àjọkẹ́ gbàgbọ́ jẹ. Àlàáfíà mo pa pẹ́. Àjọkẹ́ tó lápá àjọ ẹ̀ ti gbà báyìí tàbí máa ń rí ọ̀pá àti àmì máa ń rí mi pápá lápádà o. Mo tún wáyé ibi náà nínú ìpadà wá kí wọ́n pàpà rẹ̀. Mo tún dọ̀nà ẹnu mi. Àmọ́